títóbi Ọlọ́run. Allahu Akbar. Ikú. Àwọn ọ̀jọ̀gbọ́n wòye sí pé kò sí tí ó ní bẹ̀rẹ̀ tí ò ní ní parí. Gbogbo nǹkan ló ní bẹ̀rẹ̀. Ọjọ́ wo wò ṣe sí Al-Qur'ani tá a bá wo ìwé wa ìwé tó tóbi káwọn bọ́lọ̀ ń bá Ọlọ́run sí bẹ̀rẹ̀ rẹ̀ nígbà tí wọ́n parí ẹ̀ kí ló fi parí ẹ̀. Súrà tí Ọlọ́run kọ́kọ́ mú wá Iqra. Iqra bismi rabbikal ladhi khalaq. Khalaqal insana min 'alaqin. Ọlọ́run ní ìrìn àná Muhammad. Iqra bismi rabbikal ladhi khalaq. Ká pẹ̀lú kí ni allazi khalaq. Rabbikal ladhi khalaq. Ọlọ́run ọba rẹ̀ tó yẹ pé ọba tó dá nǹkan ni lẹ́nu. Min 'alaqin. Láti bí ẹ̀jẹ̀ tó kí níjà tí Ọlọ́run yóò jẹ́ ilé ẹni bẹ̀rẹ̀ ibi tẹ́ ẹ̀ ti ń bọ̀ ọ wá ṣe tẹ̀síìrì ẹni tó gbé wà lápẹ̀rẹ̀ alágbọ̀n ní sáàni. Bisulalatin min. Ọlọ́run ibi tẹ́ ẹ̀ ti ń bọ̀ nù bí omi yíyọ̀ lẹ́ ń ti ń bọ̀. Mọ̀jálíyà olùtúbàtà mi kọ́ra. Ọlọ́run ni wọ́n sọ yàtọ̀ gbogbo process ni wọ́n ń tẹ̀lé ra wọn. Tabarakallahu wa sallallahu. Ọlọ́run ni ẹ̀ ti ń bọ̀ wá nù. Aya tó wá gbẹ̀yìn dénú Al-Qur'ani súra yàtọ̀ fáyà aya tó sọ̀kalẹ̀ táyà ní ọ̀sọ̀kalẹ̀ mọ́ Ọlọ́run wá fi hàn wá létí pé ogun tó bá níbẹ̀rẹ̀ láyé yóò tàn wá ní wá tẹ̀kú. Wá tẹ̀kú yawma turja'una fihi ila Allah. Ọlọ́run ní ìyáṣẹ́ ìkẹsẹ̀ ayé tó ẹran tí ọjọ́ tẹ́ lọ́dọ̀ Ọlọ́run kò sí bó ṣe lè wó tó ọ̀dọ̀ náà ni bó ojú olówó ọ̀dọ̀ náà ni bó ọjọba ọ̀dọ̀ náà ni bó ọjẹ́ gọ́fúnà ọ̀dọ̀ náà ni bó ọjẹ́ pírẹ́sidẹ́ǹtì ọ̀dọ̀ náà ni gbogbo tó wà bọ́jẹ́ ìmáàmù. Ọlọ́run wa ní ọjọ́ tẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba àní ọjọ́ wọn á fẹ́ sọ̀rọ̀ lórí ọjọ́ yẹn Ọlọ́run jẹ́ ọfẹ́ ká ronú ọjọ́ náà ọjọ́ wo ni ọjọ́ tí Ọlọ́run ọgbẹ̀mí kálukú bó ṣe gba ti bàbá ìmáàmù yọba Ọlọ́run wa jó ìwà pọ́jọ́ wò yí sí o lọ sí wá kíá ipe ọjọ́ wò yí sí ìbàdàn máa ń gbẹ̀mí bọ̀dé ẹ̀jẹ̀ wá ìsá ìsàbàlàdà ti ìwòye kú. Ọlọ́run nígbà tí ó bá débi ògóńgó báyìí tí wọ́n fẹ́ fà èmi jáde. Wàá tún iná ìdí tẹ̀lé ó tó bẹ̀rù náà gbogbo dọ́tọ̀ ọmọ sáré sọ̀tún wọ́n sáré sọ́tún wọ́n mú yìí wọ́n mú ọ̀hún Ọlọ́run tó bá dásìkò tẹ́mi yọ jáde Ọlọ́run gbogbo ẹ̀yin dọ́kítọ̀ tẹ wà ń bẹ̀ ni. Wàá tún iná ìdí tẹ̀lé náà wà nánú adéwàbù ilé ìmí fún wọn lákè ládùn sí i. Ọlọ́run ní láàbẹ̀ ìrìnàjò kalẹ̀ ní yọ̀ lọ náà ọjọ́ tẹ́ lọ ni Ọlọ́run ní wá tẹ̀kù yọ ọjọ́ òní kẹtù bẹ̀rù Ọlọ́run ní ẹ̀jẹ̀ ọjọ́ òní ọjọ́ tálágbára á dọ̀lẹ́ gbogbo àtàwà yìí lábá ìlànà pàkó àmọ́ nǹkan mẹ́ta níbẹ̀ ẹnu kú tó fi lé ikú àsọlédàwòrò ikú yóò sọ alágbára dọ̀lẹ́ ikú àwa kó ń ta kójọ ikú àtúká Ọlọ́run ọjọ́ tẹ́ dọ̀lẹ́ ni wá tẹ̀kù yọ ọ̀mù. wàlí àṣàlẹ́ ní ìnàlọ́gbàrà kú ìkàlù ìdúrí àdìyàbá. Ọlọ́run lọ́jọ́ tí ó dọ̀lẹ́ ẹ̀wọ̀n ẹran tí ọjọ́ náà ọjọ́ kẹta ẹran tí ọjọ́ tẹ́ pàdé Ọlọ́run ọjọ́ tẹ́ pàdé Ọlọ́run ilẹ̀ lẹ́bi náà máa ń wá mímu sọ lè hàtì. kànáfìlà ọjà náà tó lè fi ó ní nàmá nàbàṣàrú mẹsùkùn yìí wà ìláyà ànàmì ìlà òkúta wáyé fàmákà náà yẹrẹ yóò ní kọ àbí ìbàlẹ̀ àbẹ̀lẹ̀. wọ́n pàdé Ọlọ́run jọ kan fàlẹ́yà máa ń amọ̀nà sọ̀rọ̀ yà ọjọ́ ní lágbára ọjọ́ mẹ́ta yìí Ọlọ́run ẹ ronú sí i bẹ́ẹ̀ bá ronú sí ọjọ́ tẹ́ kó láyé nítorí wàá jukú lọ wá wà bí tí ń sọ̀kalẹ̀ sí nìyẹn kí ló jukú lọ yóò mú rìbáàs ọjọ́ tí wọ́n gbé ẹni kọ̀ọ̀kan yìí dìde tí wọ́n mọ̀ wá béèrè tẹ̀ wáyé wá sí kí lẹ fẹ́ jábọ̀ jọ náà ọjọ́ yóò mú rìbáàs ọjọ́ ògbédìde wá dédé pé kò sẹ́ni tí ọ̀dà láàmú àwọn káfíìrì àwọn múlíìdì ní ọ̀dà láàmú àwọn tá a bá ti kú àní kankan tá a wá sí láyé mọ́ ẹ̀sán sílẹ̀ náà nù.
nàmútu wàláyà ọmọ yìí ní kùnà ìlà dàrú. o ti kó bẹ́ẹ̀ ọwọ́ á dé àwọn tani láàmú lẹ́yìn àwọn múnìdí ọwọ́ á dé àwọn gètèrí ọdẹ àwọn múmìnì ọdẹ àwọn láàbù nínú wọn láríbi àwù wa àríbi àwù ìdààmú bá lọ́wọ́ odidi ìlú kan ìlú náà tóbi ó tutù ọlẹ́wà ọwọ́ àdìpọ̀ àdàwòrò ọwọ́ àdì aláàmú pé sílùú yìí yóò tún dà ọlọ́wọ́ ó jí àwọn tó ti kú yọ ọlọ́ni wà àríbi àwù. màmá àtàwọn láwùn mi àtà ámì. ọlọ́ni torí pé ń dán ọláàmú yẹn kú bí tọ́ wá ní. súnmọ́ bá àtàwọn nígbà tó kú lọ́gọ́rùn ọdún ọlọ́ni ẹgbẹ́ àríbi àwù dìde. kọ̀ọ̀lá kámúlá bí sà. ọlọ́wọ́ ń di àríbi àwù kọjọ́ mélòó ló ń bí. kọ́lá làbí tu ìyàwó mẹ́ni àwọn bá ẹ̀dá ìyàwó ni. àná náà la débi àbí ká tẹ̀ sọ pé dàgbé àná. kọ́lá làbí sàmì àtà ámì. ọlọ́run níbi tó wà ń wo ti lọ́gọ́rùn ọdún mi àdìmí yá wù. fàǹsúrì ìlàtọ̀ ámì kà. ọlọ́run tó wà má bá gbára mi ṣe tó oúnjẹ tó gbé débi lọ́gọ́rùn ọdún lọ oúnjẹ rẹ. wàsàrà bí kà. lọ́wọ́ mi tó gbé débi. sàmì àtà sàmì. ọlọ́run ó ní fóònù rẹ àtóúnjẹ rẹ kò yí padà rárá ní agbára ìlú ọlọ́run ọba. wàsúrì ìlà ìmárì káwọn ní ẹ̀jẹ̀ alága àyàtà lè. ọlọ́run ní kẹ́tẹ́kẹ́tẹ́ tó gbé débi lọ́gọ́rùn ọdún wà lọ kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ tó ti kẹ́ fún ọlọ́run wá jẹ́ náà bò ọlọ́run dá gbogbo ẹ̀ bó ọwọ́ adi kíni ọwọ́ adi kẹ́tẹ́kẹ́tẹ́ ọlọ́run lábẹ́lẹ́ ọlọ́run adìyàwó ọwọ́ asọ̀tì nínú ẹni tí ọ̀yẹ́ kọ́dà aláàbò làwọn anabi ọlọ́run ọba anabi Ibrahima ọdẹ aláàbò pé sáà bá kú sóòtù jí wa ni níwọ̀n bí ọlọ́run ọba yìí pé. wàhálà aláàbò Ibrahima abọ́lá ọ̀làkùtù mi. sọ wá nígbàgbọ́ sí mi máa ní. ọ̀làbàlà wà lákìlì ẹ̀dùn ìnà kọ́lí. ó ní mo fẹ́ kọ́ pàfọ́ọ̀mù fún mi kọ́kàn mi ó fi balẹ̀ ní ọlọ́run tó bá níbẹ̀ Ibrahima lọ mú ẹyẹ mẹ́rin tí ò jọra wọn kọ́ wá mẹ́yẹ̀wò kọ́ wá pa á lọ́tọ̀ọ̀tọ̀ tó bá pa á lọ́tọ̀ọ̀tọ̀ kọ́ wá gún wọn pọ̀ ọ̀mẹ́rìmá ọ̀mẹsẹ̀má wá kù sá òkè mẹ́rin lọ́tọ̀ọ̀tọ̀ ọlọ́run ní wá pa àwọn ẹyẹ ẹ̀mí tó bá ti wá pẹ̀rẹ̀ kọ̀ọ̀kan yá. yáàtì ìjẹ̀kọ̀sáyà. yáàtì mẹ́kàsáyà ẹyẹ èrí ọyẹ kọ́ lọ́wọ́ sọ pé yáàtì mẹ́kàtẹ́rà ife wo fò wá bọ̀ mú wá fò yóò dìrà ní ọlọ́run ló ní wọn tí wọ́n máa yọ gẹ́lẹ́gẹ́lẹ́ wá bọ̀ anabi Ibrahima anabi wa mọ̀ yí pé anabi Ibrahima yìí mà tọ́ lọ́wọ́ bí adé ọlọ́run tó bá ní lójú gbogbo yín tó wá rú lójú pé sẹ́ ìgbé yìí dàbí ìgbé yìí dìde ọlọ́run wá sọ di títí bọ̀ wá fún wa ọlọ́run ni mo dá yín nígbà mo dá yín tẹ́ wá kú tán ọlọ́run ní kẹ́lẹ́ wá mọ̀ pé wọ́n gbé yìí dìde jẹ́ wá búra sí ọlọ́run wá búra sí. sálíkà wọ́n tó kídi márùwá lọ́dọ̀ àwọn kéwì tí tó kídi bá wọ́n fi kankan pa ni ọlọ́run ní sálíkà ọlọ́run ọ̀bọ̀ òótọ́ ni mí. wàá dẹ̀wù ìmọ̀ọ́dá. wọ́n máa lakùnrin ṣe ìkọ̀dí ìfibẹ́lẹ̀. wàá dẹ̀wù aláàfin ọlọ́run fi hàn wá pé tá a bá kú tán àgbẹ̀dìde wa ẹni tó àkọ́lọ́ obìnrin kọ́ bẹ̀rẹ̀ ọlọ́run ọ̀rọ̀ búrú. ìmáàmù àgbà ta ni ìmáàmù Bàṣírù ta ni ìmáàmù àgbà ìmáàmù Bàṣírù nǹkan mẹ́ta tí a bá ní àwọn èèyàn tí a máa ń pè wọ́n ní barisa ọ̀nkọ́mọ pípù ní jẹ́ bẹ́ẹ̀ nǹkan mẹ́ta ló wà lára ìmáàmù àgbà tó lágbára àjẹmọ́ lu yìí nígbà tí kú iná wọn ti gbókò àwọn mọ́mú jáde àmọ́ kí ló jẹ́ kí ti mọ́mọ́ gbòòrò o àwọn qualities lẹ́tà kíkà fún yìí àkọ́kọ́ rẹ̀ ní pé kọ̀bùrù wà fún mọ́mù ayé gbà wọ́n ayé fẹ́ wọn ọkàn àwọn èèyàn tẹ̀lé wọn ọkàn àwọn èèyàn kọ̀ wọn anabi Muhammad sallallahu alayhi wa sallam anabi náà mẹ́ta tí wọ́n bá kí Ọlọ́run nígbà wọn alakọkọ òun lẹrú. alẹ́ abudu lẹ abudu ata yẹri di ha. àkọ́kọ́ ni ẹrú tó sábólówó ẹ lọ́wọ́ anabi ní irun tí bá tètè padà sọ́dọ̀ olówó Ọlọ́run nígbà ẹlẹ́ẹ̀kejì lóbìnrin tí ó tẹ̀ láti ọkọ rẹ̀ anabi ní irun tí má kí Ọlọ́run nígbà títí tí ó fi tẹ̀ láti ọkọ ẹlẹ́ẹ̀kẹta ni máàmù. wàyí máàmù kó mi wà wúlàwú káyìwú. ẹlẹ́ẹ̀kẹta ni máàmù tá a fi jẹ máàmù táwọn èèyàn rẹ̀ ọ̀tẹ̀lé anabi gbogbo òun tí máa ń kí kọ̀kọ́ jẹ́ etí rẹ̀ àwọn èèyàn gba ìmáàmù àgbà ẹni wọ́n tẹ̀lé ẹlẹ́ẹ̀kejì bàbá níwà ìmáàmù àgbà ní ìwà kálẹ̀ tí a bá la. ọjọ́ ti lọ níbi kí n ṣe tẹ̀sí gbogbo ọ̀nà tí wọ́n bá fi wò pé ẹni yìí níwà bàbá ìmáàmù àgbà ni ẹlẹ́ẹ̀kẹta ìmáàmù àgbà wa mọ̀ yẹn bá lò ìlú yìí ó dangerous gan o. ìlú tá a wà jù lọ nìyí. very very dangerous.
ó tún wá difficult kí ìlú ó difficult ìlú Ìlọrin yìí difficult. àmọ́ bó ṣe difficult tó wù àti bó ṣe dangerous tó wù Ìmáàmù àgbà sì kọjá láàrin ẹ̀ báyìí pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó sì balance. tó o bá wá fẹ́ mọta ní Ìmáàmù Bashir onídà OON ọjọ́ ọkú ẹ̀ lọ sọ bó ṣe rí ìjọ tí wọn Bashir ń bẹ láyé ó ní ìlò tọ àmọ́ ìwọ̀n Ọlọ́run ọ̀fà tí wọn ìjọ wọn kú lọ́lọ́run tó àti wọn Ọlọ́run ṣe sùúrù Ọlọ́run yóò tún bẹ̀rẹ̀ sọ̀rọ̀ ìwọ̀n máa na omi kú wọ́n ti wọ́n la ọjọ́ tí màá tó àṣírí ẹnì kọ̀ọ̀kan yín yóò tún tiẹ̀ náà o ìjọ tí Ìmáàmù àgbà kú tí wọ́n ànọ́ọ̀sì pé Ìmáàmù àgbà jáde láyé ilẹ̀ mì ẹ̀mí àwọn ẹ̀dọ́ Ọlọ́run mì àwọn èèyàn dààmú wọ́n fẹ́ wo pé kí ló ṣẹlẹ̀ yìí bó ṣe ní jọ́tà Ànábì kú àwọn sàádé gbádùn Ànábì títí wọn mọ̀ pé yóò kú mọ́ níjọ́ tó kú tí wọ́n ló kú Umaru lẹ́ni bá tún sọ pé Ànábì kú òun ó sì bẹ orí rẹ̀. kò yẹ kí mọ́ni ọ̀tán lára Umaru ọmọ kéwà Ànábì ni wọ́n sàádé ni wọ́n gbádùn Ànábì Abubakar lọ́wọ́ lọ bá pé Umaru ó ṣe sùúrù ni wọ́n ma Muhammadu. wọ́n ma Muhammadu ó ní tọ́ba ó ní àwọn àkáti wá Ànábì ni òjíṣẹ́ ni àwọn àkáti jó jíjá lójú rẹ̀ àfàyí máa dà àwọn kùtìlà ọ̀rọ̀ mi dùn àlá àbọ̀ mi lù. èyí lọ dá Umaru dákẹ́ bàbá Ìmáàmù àgbà ni ìmọ̀ ọbẹ̀ sọ̀kalẹ̀ sí tani wá pààyàn. sẹ́rí ìlú tá a wà yí ìlú ẹ̀sìn ni ìlú tá a wà yí ìlú mà ní ìlú tá a wà yí ìlú bẹ̀rù Ọlọ́run ọba ni ìlú tó bá jẹ́ ẹ̀sìn ayé máa ń wò wọ́n pé báwo ni wọ́n ṣe ṣe ìdí ẹ̀sìn fi kọ́ wa ẹ̀sìn ní tó fi kọ́ wa nígbàgbọ́ ìkẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ tiẹ̀ dáná síbi kí n ti ń jẹ́ ìmánì kókó lára rẹ̀ lọ́nà méjì nọ́mbà 1 ìmánì kò gbọ́dọ̀ kó lára ẹ̀dá látara pé kó máa fẹ́ nìkan lọ́pàdáwájá Ọlọ́run nípa yẹn ìmánì ò gbọ́dọ̀ kó lára ẹ̀dá jọ nǹkan bá ṣẹlẹ̀ sí ọ ọgbọ́n pé lágbájá ló fi kàn mí Ọlọ́run ní fi kàyàn kúni láàyè sí ìbànú ilé àbákàtàbàlà ó dàbí kan ò sì ní bọ́ àti kọjá sí pé ìmọ̀sí Ọlọ́run ọba bẹ́ẹ̀ ìtòkù wa mọ̀ pé ẹ̀mí ò ní bọ́ àwọn mẹ́ta wà ń bẹ tó yẹ kẹ́mi wọn bọ́ tí ò bọ́ nígbà tí ò sí ọ̀dọ̀ Ọlọ́run ọba ń bẹ iná pààyàn wọ́n ju Ànábì Ibrahim síná àmọ́ nígbà tí ò sí ọ̀dọ̀ Ọlọ́run ọba ń bẹ Ibrahim ò kú omi pààyàn Yínúsà bọ́ sómi nígbà tí ò sí ọ̀dọ̀ Ọlọ́run ọba ń bẹ Yínúsà ò kú ọ̀bẹ pààyàn tẹ́ ẹ bá mọ̀ bẹ́ẹ̀ tẹ́ ẹ fi dún yẹn yá kú ni ìjọ wọn dún Ismaila nígbà tí ò sí ìyọ̀dọ̀ Ọlọ́run ọba ń bẹ Ismaila kò kú bẹ́ẹ̀ni yá gbé Ọlọ́run ní pààyàn ní kéèpààyàn bàbá Ìmáàmù àgbà wáyé ó sì lu ayé rẹ̀ ó sì sọ̀kalẹ̀ dáadáa wọ́n sì balance wọ́n ṣètàn wọ́n tún wá fi nǹkan máde gbàgbé lẹ̀ inú ìmáàmù tá a ti jẹ́ lọ ni kò sí ìmáàmù kan tó nílé kéwú àjọ ànásù rẹ̀ yóò ṣe yóò sì lọ́dọ̀ Ọlọ́run bàbá ìmáàmù ló kírètì pé mo lè wà láyé àwọn tó bí wa o àmọ́ dídí ẹ̀ tó dádó ni mí wọ́n nílé kéwú bàbá ìmáàmù ló kírètì ohun tá a ní lọ ni ohun ṣé Kamal ohun ṣé Adamu wọn àgbàlagbà jọ̀hún tí ìmáàmù Málíkì máa ń lò bàbá ìlóde ló kírètì ohun tiẹ̀ ọwọ́ ayé wa ṣe eré nígbà tó wá lọ ayé bẹ́ẹ̀ Ọlọ́run wá kọ́ àwọn èèyàn ti bàbá ìmáàmù bọ́lọ̀ ṣe wọ àwọn èèyàn fún Ànábì Muhammad ọ̀rọ̀ èèyàn fún bàbá ìmáàmù wọ́n ṣeré pẹ̀lú ẹ̀ orí kọ̀ọ̀kan orí gbangba níbo dìgbẹ̀rẹ̀ ayé bàbá gọ́fìnà tẹ́wọ́ gbà ọwọ́ ṣeré ọtọ́jú máàmù àwọn kan náà ti tẹ́wọ́ gbà síwájú àwọn míì ti ṣe kọ̀ọ̀kọ̀ tó ṣe gbangba aláàjì wọlé kù nìyẹn ó gbọ́dọ̀ fún máàmù Abdulhakeem ní àìmọye owó ló fún máàmù àwọn èèyàn pọ̀ bẹ́ẹ̀ now bàbá gọ́fìnà ibi tí wọ́n á sọ̀kalẹ̀ sí ọ̀rọ̀ Ànábì ni wọ́n á fẹ́ sọ fún yín Ànábì wa sọ fún wa yìí pé màní ìta àdá fa àsọ́ọ̀bà fọlá wà jèrè tó o bá gbìyànjú kó o fẹ́ ṣe ìkàláyé tó o bá wá sọ̀ sí ìdílérí ìgbìyànjú rẹ̀ Ànábì ní ọgbẹ̀sán méjì
wà mí kíáda fọlá mùsí fọlá wà ájúrú wáyé tó o bá gbìyànjú pọ̀ fẹ́ ṣe nǹkan tó o wá sọ sí ìdílé ànábì ní kò ní lọ lásán ládà kan bọ̀ ọ ti gbìyànjú nígbà fẹ́ mọ́ mọ́ òkú àkọọ́lẹ̀ ọlọ́wọ́ bá tó ládà kọ́ tọ́jú rẹ̀ ti ní báwọn tó tọ́jú ẹ̀ síwájú náà sì ní ládà ọ ní kò fẹ́lẹ́ yìí tọ́ba wọ ọlọ́run tó a bá tọ́jú ẹ̀ tí ò bá kú ajẹ́ pé yọ̀ọ́ máa jẹ́ sàméjì ọ ní ládà lọ́dọ̀ ọlọ́run pẹ̀ tọ́jú rẹ̀ ọ̀dún ládà kò tí wá kú àmọ́ kò sẹ́ni tí pààyàn lẹ́yìn ọlọ́run bàbá wa ìmáàmù àgbọ̀rọ̀ nǹkan kẹwọn bàbá wa ìmáàmù àgbọ̀rọ̀ yọ́nú sí wọn bàbá wa ìmáàmù àgbọ̀rọ̀ mọ́sà foríjì wọn ọlọ́run mọ́sà gbàbọ̀ wọn má bà Kwara jẹ́ ọlọ́run má da Kwara rú gbogbo àwọn fáàrí wọn ọlọ́run ti mú yín lọ ní ìsìn ọlá títóbi ọlọ́run kàràkíngèrè ọlọ́run mọ́sà bá gbàdúrà yín àfa wa bàbá wa Jamaludin ọlọ́run bá mójútó yín ájọ Abdulhakeem mójútó gbogbo yín bàbá ìmáàmù Málé ọlọ́run sẹ́yìn kò sórí dáadáa fún wa ọlọ́run sẹ́yìn kò sórí dáadáa fún wa bàbá ìmáàmù Gàmbàrí ọlọ́run sẹ́yìn kò sórí dáadáa fún wa bàbá Jánẹ́sì ọlọ́run sẹ́yìn kò sórí dáadáa fún wa bàbá Arábà ọlọ́run sẹ́yìn kò sórí dáadáa fún wa bàbá Mamọ́fà ọlọ́run jẹ́ àdúgbò apẹ́ bàbá wa Mukadamu àgbà ọlọ́run jẹ́ àdúgbò adakana majana warasakana majana Allahumma arzuqna faqwa fi din siyadata fi ilmi kifayata fi rizqi siyata fi badani tawbata qabla al-maut rahata ila al-maut maghfirata ba'da al-maut jawz ala sira najat al-isa yasal fadl wa lisan birahmatika ya arhamar rahimin bàbá profọlọ bá fi la bàdé bá fún yín bàbá sọ̀rọ̀ ọmọ sá wà pẹ̀lú inna Allaha malaikatahu yusalluna ala nabi ya ayyuhal ladina amanu sallu alayhi wa sallimu taslima ajá wa yasirki ọlọ́run tó yá jọ alukuman gbogbo yẹn wọn sàkàdọ ayé wàdà àwùdá lam wàdà àwùdá wàdà quwwata wàdà àwùdá wàdà quwwata bàbá wa tó kàmá bàbá nífà bàbá yára ọlọ́ba tó tó gbóyò subhana rabbika rabbil izzati amma yasifun bàbá wa najmu yasin ọlọ́ba tó gbóyò subhana rabbika rabbil izzati amma yasifun salamun alhamdulillahi.